ẹ̀yin èèyàn mi kílẹ̀ ń wá tẹ̀rí nípa ewé àti egbò. Ẹ má ṣòpò rìn jìnnà nítorí pé àti wà lọ́dọ̀ yín bí. Ẹ kú dédé àsìkò yìí ò ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi. Orúkọ mi ni olóyè dókítà Bánjí Fílàní, aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Fílàní Global Healthcare tó kárí ayé. Lẹ́ni a ní ká mú àìrọ́mọbí tó jẹ́ kókó nǹkan tí ó máa ń yọ àwọn ẹ̀dá wa lẹ́nu kí a sọ̀rọ̀ nípa ẹ̀. Kí ni à ń pè ní àìrọ́mọbí? Àìrọ́mọbí ti bẹ̀rẹ̀ láti pé kí ọkùnrin àti obìnrin máa jọ ní àjọṣepọ̀ fún odidi bíi ọdún kan kí nǹkan kan má ti bẹ̀ jáde. Ẹ má mistake ẹ̀ síra wọn. Àìrọ́mọbí ọ̀tọ̀, àìlèṣe déédéé ọ̀tọ̀. Àìrọ́mọbí ni nǹkan tí à ń sọ̀rọ̀ nípa ìléni. So ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbà tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn bá wá sórí Facebook tó bá ń sọ pé àbí tó ń wà lórí íńtánẹ́ẹ̀tì tó ń sọ pé wọ́n máa páàkì oògùn àìrọ́mọbí fún ẹ tó máa lò. Ǹjẹ́ ẹ consider ti ọkọ? Ǹjẹ́ ẹ consider àwọn nǹkan tí mo fẹ́ dárúkọ yìí? Nítorí pé téèyàn bá ní ẹ̀dà náà tún pè ní sọmúròrò ńgbà míì tó jẹ́ pé gbogbo ọmú nǹkan kan tó bá ti fẹ́ ṣe menstruation máa feel pé nǹkan kan yún ẹ ní orí ọmú. Tán bá dẹ̀ bá ẹ ní àjọṣepọ̀ sperm ò ní wọ ibi tí ó yẹ kó wọ̀ tó ti máa dọmọ. Eléyìí náà ń pè ní fallopian tube blockage. Oríṣiríṣi àwọn nǹkan kan ló máa ń fà tí èèyàn kì í fi rí ọmọ bíbọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló máa ní ókè wọ́n máa kó gbogbo oògùn ẹ̀ pọ̀, wọ́n á kàn kó fún ẹ pé kó lọ lò. Irọ́ ni, kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. A gbọ́dọ̀ mọ nǹkan tí, nítorí wọn kì í fa orí lẹ́yìn olórí. A gbọ́dọ̀ mọ nǹkan tó ń ṣe ẹ́ kán tó lè lo oògùn fún ẹ. Ọ̀nà kejì ẹ̀wẹ̀ tí ó lè fà kí èèyàn má tó rí ọmọ bí ti bẹ̀rẹ̀ láti orí nǹkan tí à ń pè ní hormonal imbalance. Hormonal imbalance pé oríṣiríṣi progesterone wà, prolactin wà, estrogen wà, LSH wà, gbogbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn thyroid gan lè fà kọ́ pé èèyàn máa ṣe àwárí ọmọ tí ò ní rí. Nítorí náà gbogbo àwọn nǹkan wọ̀nyí tí ó bá kò sí àyè púpọ̀ bá ṣàlàyé nǹkan tó ń pè ní hormonal disorder yẹn délẹ̀, ṣùgbọ́n ẹni tó bá ti ṣe test rí tó bá sọ pé hormonal problem ló ní, ó ti máa mọ nǹkan tí mò ń sọ. Bẹ́ẹ̀ kẹ́ ni fibroid tí wọ́n pè ní ìju. Àwọn olóyìnbó á ní peducated wà, wọ́n á ní subserous wà, wọ́n á ní oríṣiríṣi bẹ́ẹ̀ náà ni myoma. Oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyẹn ni wọ́n pè ní oyún ìju. Yorùbá ti pè lórúkọ wọn ní ìju ọlọ́lọ, ìju alápàdé, ìju oríṣiríṣi ìju náà ni Yorùbá tún pè. Bẹ́ẹ̀ ni wọ́n pè kankan ní endometritis. Endometritis yìí ni pé tí obìnrin bá wà tó bá yẹ pé ọmọ ti form nínú fallopian tube, bó ṣe máa lo àwọn gum tó máa mú ọmọ yẹn mọ́lẹ̀ tí ò ní jẹ́ kó já bọ́ sí ìta ni. Tí endometritis bá ti ń ṣèyàn, wọn lè rí gum yẹn, ò lè rí ọmọ yẹn mú mọ́lẹ̀. Ìgbà yẹn lèèyàn máa rí menstruation ní gbogbo oṣù. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn míì ló ti ní oríṣiríṣi àrùn ìbálòpọ̀ lóríṣiríṣi tó ti ṣẹ́yún tó ti ba ilé ọmọ ẹ̀ jẹ́. Ilé ọmọ àbí tó ti ní oríṣiríṣi tó bá wá ń lóyún, oyún yẹn á máa bàjẹ́, ó máa ṣẹ́. Ẹlòmíràn lóyún bí ẹ̀bí 6 àbí 7. But solution wà fún ìyẹn ní ọ̀dọ̀ wa. Gbogbo nǹkan tí mo ti sọ tẹ́lẹ̀, ara àyà mi ni mo fọwọ́ gbá, kì í ṣe egun o. Pé gbogbo àwọn nǹkan wọ̀nyí oríṣiríṣi testimony ni à ń rí tí a dẹ̀ ń dúpẹ́ pé Ọlọ́run gba ọwọ́ wa, ó ń gbọ́wọ́ wa ṣiṣẹ́. Ṣùgbọ́n ìkọ̀kan tó yá ṣe pàtàkì tó yẹ pé a nídìí láti ara ọkùnrin, òun ní àtọ̀. Àtọ̀ yìí ni à ń pè ní sperm count. Sperm count gbọ́dọ̀ high, àwọn motility wà bẹ́ẹ̀. Àwọn oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí ni ó wà nínú ti alátọ̀. Ṣùgbọ́n tí kò bá ti tó, tí ò bá sí rárá, wọ́n máa sọ pé ẹnìyẹn ní azoospermia. Tí kò bá tó, wọ́n á ní ó ní oligospermia. Irú àwọn nǹkan wọ̀nyí ni ó lè fà kó jẹ́ pé ẹni tí ó ń wá ọmọ pé kò ní rí. Ó ṣe mí gan, nítorí ẹ̀ náà ni mo ṣe mọ ọ̀nà tí wọ́n gbà wá ọmọ fún ẹni tí ó ń wá ọmọ. For example, mo ti sọ́nù rẹ́kọ̀dù fídíò tí mo ṣe kọjá pé ọmọ kan mo kàn déédéé bá ní ìpàdé ní Goslow ní tó ń ta camphor. Ló bá wojú mi dáadáa pé dr bí wọ́n bá pariwo ojú tẹ̀ǹtì mi bí gbogbo àwọn èèyàn ṣe shift attention sí mi. Torí inú Goslow la wà tí gbogbo àwọn tó ń ta gúgúrú tẹ̀pà ta gbogbo ẹ̀ tán wá bẹ̀rẹ̀ sí ní wò mí pé òun nìyẹn. Tó jẹ́ pé ọmọ yẹn ó padà sọ fún mi pé òun wá sọ́dọ̀ wa ní Ìkẹjà. Ìgbà yẹn ni ọ́fíìsì wa wà ní Ìkẹjà. Ìgbà tí ọ́fíìsì wa wà ní Ìkẹjà tó fi wá sí ọ́fíìsì wa tó fi rí tó rí mi
tí wọ́n fún lówó tẹ̀ ní oògùn tó ń kọ fóun pé òun ò tẹ̀ ràdídàjì tí Ọlọ́run ti gbàdúrà àwọn oríṣiríṣi àwọn èèyàn bẹ́ẹ̀ ẹnìkan send text message irú yẹn mo ti ní bí ó yẹ kí n lè fi wọ̀nyí pé bẹ́ẹ̀ ni mo mọ̀ ọ́ ní mi ò mọ̀ pé mélòó ni mo fẹ́ mọ̀ nínú àwọn patient mi ó ní òun lòun sọ fún mi pé òun wọ́ ọmọ tóun àti ìyàwó òun wá tí mo treat wọn fún infection pé infection yẹn ni ò ti jẹ́ kán lóyún láti bí almost báyà bí 8 years tán ti fẹ́ ra wọn. ṣùgbọ́n gbà tán dẹ̀ dọ́dọ̀ wa kò ju oṣù méjì tí Ọlọ́run ti bá wa ṣe. So nínú àwọn fídíò tá a máa post síta ní orí Facebook pé káwọn èèyàn wò ní ẹni tí mú kọ́mẹ̀ntì jáde tí mo dẹ̀ mo ní hello everyone, please try and call him, it works and it's not fake. I've been to his office and place at Tota and it works for me and my husband. It works for me and my husband. My baby is doing well now. Bẹ́ẹ̀ ni pé ń wá ọmọ ó dẹ̀ sọ pé okay ọmọ òun ti ń ṣe dáadáa sí pé my baby is doing well now. Ẹni tún ní try and visit him. I'm telling you, I was once a victim of that and the man lórí infertility no, I was once a victim of that and the man worked for me. All his drugs are just too perfect. Please try him. Ṣé bàbá gbàgbọ́ ọkùnrin kan wá sí ọ́fíìsì wa tó ní ó tẹ̀ ti sún òun fẹ́ gbé nǹkan jẹ bóyá ibi tó tẹ̀ ti fẹ́ gbé nǹkan jẹ gan lọ ni ọ̀rẹ́ ẹ̀ ti dé tọ́rẹ́ ẹ̀ fi introduce ẹ̀ sí wa ó máa dẹ̀ ti ń dúpẹ́ sí i pé kò sí nǹkan tí ó jọ mọ́ ní àárín 24 hours ìyàtọ̀ sí wa òun ni à ń pè ní adóni bí ẹni lagi. Bẹ́ẹ̀ dẹ̀ ni a tún ní option A4 fún àǹfààní ẹ̀yin ọkùnrin tó jẹ́ pé nǹkan tó wà ní abẹ́ yín tó kéré tí ẹ lè fi dóbò dáadáa àbí tó máa weak àbí tí ẹ máa tètè ní premature ejaculation tẹ́ bá dẹ̀ ti ṣe ẹlòmíì báyìí tó bá ti release lẹ́ẹ̀kan ó máa dìbà sí lára ni tó jẹ́ pé odindi ọ̀sẹ̀ kan kò ní lè bá obìnrin ní àjọṣepọ̀ mọ́ gbogbo àwọn nǹkan ẹ̀wọ̀n yẹn ó ti di àfìsẹ́yìn tí eegun fi aṣọ. Bẹ́ẹ̀ dẹ̀ ni honeypot tí à ń pè ní àdódùn ìyẹn wà fún ọmọbìnrin tó bá ní frigidity ó ní libido booster ó ní tightener ó ní sweetener gbogbo ẹ̀ ló ń dùn àti ọkùnrin tó ń dó àti ẹni tó ń dó ni gbogbo ẹ̀ ìgbádùn ni. Àwọn fídíò tí àwọn èèyàn tó decide láti fojú ara wọn tó ń ṣe wọ́n máa play ẹ̀ fún yín àwọn voice tí ó dẹ̀ tún necessary pé kí wọ́n ṣe fún yín wọ́n máa tún play ẹ̀ fún yín. Orúkọ tèmi ni Ìyáàfin Adéyínká Ajíṣefínní. Inú mi dùn gidigidi ní ọjọ́ tèmi torí pé wọ́n fún mi ní àǹfààní láti wá sí ibi ibẹ̀ láti wá fi ìmọ̀ rẹ̀ hàn láti wá sọ ohun tó dán ṣe nínú ayé mi fún gbogbo aráyé láti rí torí kò sẹ́ni tí Ọlọ́run gbàgbé. 20 ọdún sẹ́yìn ni mo ti wà nílé ọkọ ṣùgbọ́n nínú 20 ọdún yìí ọdún 8 ni mo fi wọ́ ọmọ. Ó yẹ kẹ́ ẹ mọ̀ pé tó bá ń wọ́ ọmọ ojú àárí gan ojú mi ti rí mo ti lọ gbá mo ti lura wo ṣùgbọ́n Ọlọ́run kò gbàgbé ẹni tiẹ̀ ó mú mi pàdé aláwòrè Dr. Banji Filani ni mo pàdé ọdún tí mo pàdé wọn báyìí mi ò mú oṣù méjì jẹ Ọlọ́run ṣe ìyanu ayé mi kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. Àwọn tó ń sọ fún mi láti ló ṣe pé àwọn ń wojú ọmọ àwọn ṣe gbá ẹlòmíì ọlọ́dún 6 ọlọ́dún 7 ọlọ́dún 8 tí mò ń mú wọn lọ sọ́dọ̀ Dr. Banji Filani kò sẹ́ni tó bẹ́kún débẹ̀ tí ò bá rìn jáde ìyẹn tiẹ̀ tún wá kéré tó yà mí lẹ́nu ó máa ní tọ̀gá mi ìyá 52 years tó ti gbà yí pé Ọlọ́run ti gbàgbé òun tó ti gbà yí pé òun ò lè bímọ wọn láyé àmọ́ gbà tí mo mú ọ̀gá mi débẹ̀ ní last year ọ̀gá mi ti wà nínú oyún báyìí òun ló jọ mí lójú jù pé mo wá rí lady kan lórí Facebook tó náà sọ̀rọ̀ Dr. Banji Filani tó ní wọ́n ṣe gbá wọ́n ṣàwọn ọmọ wa ní ọ̀rẹ́ tí báyìí Dr. Banji Filani ṣọ́fẹ́ mi náà kò kéré èmi náà bá rí tó fi mélèé lọ sórí Facebook tó lọ sọ nǹkan tójú ẹ̀ rí ìyanu tó ṣẹlẹ̀ látọwọ́ Dr. Banji Filani kí ló tèmi náà ní lọ ó ní Dr. Banji Filani Global Health Care ní Dálẹ́mọ̀ ẹ̀yin náà ẹ lọ bẹ̀ kò sí orírú àìsàn tẹ́ gbé débẹ̀ àtẹ̀yìn ọkùnrin náà tẹ́ lè ṣe dáadáa tẹ́ lè tẹ́kànlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n fúnyàwó yín tẹ́ bá débẹ̀ ẹ máa rí pé rere ni Olúwa
tẹ́ bá débẹ̀ nínú èpè nínú àdúrà ẹ máa fi kan ránṣẹ́ sí mi mo ti ẹ̀ mọ̀ pé àdúrà lẹ máa ṣe fún mi náà torí kò sẹ́ni tẹ́mi mú débẹ̀ tí ó ṣàdúrà fún mi. nọ́mbà tí ẹ máa fi bá a sọ̀rọ̀ ni 079-466-46545 079-466-46545 tàbí tẹ́ bá fẹ́ WhatsApp wa 075-613-1010 everybody ló mọ̀ pé a máa fi +234 ìgbà míì tí a tún máa pàdé.